Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́. Saturday ní a kú ìsinmi. Happy weekend to you. Èní ni 20th of September 2025. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ bí lénìí pé ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin subscribers wa. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń comment, tẹ́ ń share gbogbo àwọn gist wa. Ọlọ́run á bá mi gbọ́ wọn yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ ọmọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe. Inú wa dùn fún ìfẹ́ tẹ́ ní sí channel wa. Àwa náà nífẹ̀ẹ́ yín. Ní agbára Ọlọ́run, ilé ẹnì kankan ò ní dàrú o. Ní agbára Ọlọ́run, òkè òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Lórí ọ̀rọ̀ àǹtí wa tí à ń sọ lọ pẹ̀lú gbogbo àwọn ìwà tí wọ́n ń wù. Bàbá Wẹ̀rin ńlá bínú, wọ́n gbé iṣẹ́ ń sọ ọ̀dọ̀ wọn jáde wípé kí wọ́n fi búra. Nítorí ìwà tí wọ́n ń wù, wọ́n ní kò bójú mu lórí àwọn nǹkan tí wọ́n ló ṣẹlẹ̀ nígbà tí queen wa tí wọ́n gbọ́ ìwà tí àǹtí wa wù, wọ́n ní wọ́n bínú. Ṣùgbọ́n ètò wa jẹ́ pabambarì ní pé wọ́n ní bàbá wa Erin ńlá ti yarí o. Kí pé àǹtí wa máa fi iṣẹ́ ń sọ ọ̀dọ̀ búra o. Wípé tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n fẹ́ra kù, kan wá síwájú iṣẹ́ ń sọ kan wá búra. Wọ́n ní àwọn family wọn wọ́n náà ń bínú pé kí ló dé tí kábíyèsí àfiní kan á máa fi iṣẹ́ ń sọ ọ̀dọ̀ búra. Torí ẹ mọ̀ pé immediately tí bàbá wa ní kan ṣe ritual traditional rites wọn, ètò yẹ kan ṣe, òní wọ́n ní àǹtí wa lé òun fẹ́ra kù. Wọ́n dẹ̀ ní pé bàbá Wẹ̀rin ńlá ní pé àwọn ò deny o. Ṣùgbọ́n tí àǹtí wo bá ti lè dúró síwájú iṣẹ́ ń sọ kan sọ gbólóhùn méjì àbí mẹ́ta lórí ọ̀rọ̀ ìfẹ́rakù yìí, wọ́n ní láti ṣe nǹkan tó yẹ kan ṣe. Wọ́n ní gbogbo àwọn elders, wọ́n ní wọ́n sọ wípé tí ọba láṣẹ, wípé àwọn ò lè sọ wípé kí wọ́n má gbọ́ràn sí ọkọ wọn lẹ́nu. Ẹ̀yin èèyàn lé, ṣé mọ̀ pé queen wa àti àǹtí wa yìí ti jọ gbé inú ààfin dáadáa? Kì í ṣe ìgbà kékeré náà fi jọ gbé. So queen wa mọ ìwà ẹ̀ dáadáa. Wọ́n mọ ìwà ẹ̀ dáadáa. So gbogbo ìwà àǹtí wa yìí kò jẹ́ àjòjì sí queen wa. Nígbà tí queen wa gbọ́ wípé ó sọ pé òun fẹ́ra kù, nítorí ẹ̀ òun ò lè ṣe ritual. Wọ́n ní queen wa ní pé àwọn mọ̀ pé irọ́ ni. Bí a ṣe gbọ́ nìyẹn. Yorùbá tó ní èéfín níwà, ó mọ reason tó fi sọ bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tí àǹtí wa àti queen wa jọ ń gbé. Oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ láàárín àwọn méjèèjì. Ìtorí ẹ̀ ni bàbá Wẹ̀rin ńlá náà fi ní pé kí àǹtí wa wá fi iṣẹ́ ń sọ ọ̀dọ̀ búra. Nítorí pé àwọn nǹkan kan wà tó ṣókùnkùn sí wọn, tí wọ́n dẹ̀ fẹ́ kí àǹtí wa kan tan ìmọ́lẹ̀ sí. Lóòótọ́ aya ni wọ́n lọ́dẹ̀dẹ̀ bàbá Wẹ̀rin ńlá. Ṣùgbọ́n àwọn ọkùnrin wọn máa ń doubt àwọn nǹkan míì tí obìnrin bá sọ àbí tí ó bá ṣe. Nítorí pé ó lè jẹ́ pé bí wọ́n ṣe jọ ń bá eré àníyàn wọn, ó ní kọ́lọ́fín nínú. Ẹ̀yin èèyàn lé ẹ má get me wrong o. Mi ò sọ pé àǹtí wo ò fẹ́ra kù o. Inú ilé ọkọ náà wà o. Ṣùgbọ́n wọ́n ní ó ṣe jẹ́ ìgbà tó yẹ kí wọ́n ṣe ritual yìí ni wọ́n láwọn fẹ́ra kù. Kí ló dé tí wọ́n ò sọ tẹ́lẹ̀? Nǹkan tí wọ́n ní bàbá Wẹ̀rin ńlá fi ní kan wá fèrè. Wọ́n wá búra níwájú iṣẹ́ ń sọ ọ̀dọ̀ nìyẹn. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé iṣẹ́ ń sọ ọ̀dọ̀ kò ṣe é búra èké níwájú ẹ̀ o. Kò ṣe é búra èké níwájú ẹ̀ o, torí gbogbo àwọn èèyàn tó yẹ pé wọ́n búra èké níwájú iṣẹ́ ń sọ ọ̀dọ̀, ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. So ọ̀rọ̀ yìí ó lágbára díẹ̀, kì í ṣe nǹkan kékeré.
wọ́n láwọn fámìlì wọn ń bínú pé kí ló dé tí wọ́n á ní kán wá búra, kí ló dé tí wọ́n lè ní kán wá búra. Tó bá jẹ́ pé lóòótọ́ ó dá wọn lójú nǹkan tán ṣe, obìnrin ló ṣàmọ́ ẹni tó lóyún fún. So tó bá jẹ́ pé lóòótọ́ náà lóyún, wọ́n lè búra náà pé lágbájá o, èmi ọmọ lágbájá o, mo lóyún o fún ẹni báyìí báyìí báyìí, ó tán. So ẹ̀yin èèyàn lé, kò ń ṣe nǹkan kékeré o. Tí bàbá Erinlá bá ti fẹ́ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Queen wa, àwọn oríṣiríṣi nǹkan la máa ń rí tó máa ń jáde. Wọ́n máa sáré sọ́tùn sáré sósì lórí ọ̀rọ̀ yìí nítorí pé wọn ò fẹ́ kí Queen wa àti bàbá Erinlá kàn jọ jáde pọ̀. Wọ́n ń try gbogbo possible best, wọn ò fẹ́ rí àwọn méjèèjì pọ̀. Nǹkan tí Ọlọ́run dẹ̀ ti ṣe, ṣé èèyàn kan lè dí lọ́wọ́? That is it. Ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run á yanjú gbogbo ẹ̀. Ọlọ́run ló ti ń ṣe látijọ́, kì í ṣe mímọ̀ ṣe. Ọlọ́run tó bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀. Ibi tí màá fi òpin gist sílẹ̀ nìní. Ní agbára Ọlọ́run tó bá tún di ọ̀la, a tún máa mú update wá fún yín. Mo dúpẹ́ ní ọwọ́ yín fún àdúrótì. Ẹ jọ̀ọ́, gbogbo nǹkan tí mò ń sọ ẹ̀ àlẹ́jì ni o, agbọ́ ni o, ààrẹ o. Orúkọ mi ò yí padà, Máṣọ́lá ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì. Ẹ má gbàgbé kẹ́ follow mi ní orí Oore-Ọ̀fẹ́ Gist TV. Ibẹ̀ la ti máa ń sọ̀rọ̀ nípa celebrity gist àti àwọn ìrírí ayé. Ẹ dẹ̀ má gbàgbé kẹ́ subscribe, because tẹ́ bá subscribe ẹ lè rí àwọn gist wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Máṣọ́lá ni orúkọ mi, kò yí padà. Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín o. Please share this video, like and subscribe. God bless you all. Máṣọ́lá Gist TV. Love you all.